káàkiri gbogbo bí ẹ bá ti rí wa wò ní gbogbo àgbáyé. À ń lo gbogbo àsìkò tọ́lọ́run bá ní kẹ́ wà lásìkò yìí láti máa fi kí yín pé ẹ tún káàbọ̀ sórí ètò yín, ètò wa ní tẹlifíṣàn Yorùbá Tòótọ́ tó balẹ̀ gùdẹ̀ sórí ẹ̀rọ ayélujára ti YouTube tí gbogbo ayé ń wò káàkiri àgbáyé. A fi gbogbo àsìkò tẹ́ bá wà, bóyá àárọ̀ lọ́lọ́ ní kẹ́yìn wà, bóyá ọ̀sán, bóyá alẹ́, bóyá ìyálẹ̀ta, tó bá dẹ̀jọ́ ganjọ́ òru lẹ́yìn wà níbi gbogbo tẹ́ bá ti ń wò wá. A kí yín pé ẹ tún káàbọ̀ lọ́sẹ̀ yìí. Àjíǹde ara sí àjíǹde ara ń jẹ́, ara ò lè bí, àlàáfíà ara wa kò ní di fíafíà lágbára Ọlọ́run. Ẹ jẹ́ kí n fi àsìkò yìí dúpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri gbogbo àgbáyé, gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá Tòótọ́ tẹlifíṣàn fún ìpè yín ní gbogbo ìgbà. A dẹ̀ dúpẹ́ fún àwọn ẹ̀rí tí ẹ̀yin jẹ́ pé gbogbo àwọn tí ẹ̀ ń bá pàdé lábala yìí Ọlọ́run lò ó fún yín. Ara ń tọ́lọ́run fi gbé ilé iṣẹ́ ìwé ìròyìn Yorùbá Tòótọ́ àti tẹlifíṣàn Yorùbá Tòótọ́ kalẹ̀ náà nìyẹn. Mo dẹ̀ gbàdúrà wípé àlàáfíà Ọlọ́run, àánú Ọlọ́run kò ní fi gbogbo wa sílẹ̀. Ẹ káàbọ̀. Bí ẹ̀yin bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa, tẹlifíṣàn Yorùbá Tòótọ́ rèé tó balẹ̀ sórí ìkànnì ti YouTube, ẹ̀rọ ayélujára YouTube. Bí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa, ẹ lọ sí orí YouTube, ẹ wá Yorùbá Tòótọ́. Tí ẹ bá ti rí, ẹ rí ibi kan tí wọ́n kọ subscribe sí, ẹ kílíkì síbẹ̀. Lẹ́gbẹ̀ẹ́ subscribe yẹn, aago kan tó wà lẹ́gbẹ̀ẹ́. Aago yẹn ni ó máa, tí ẹ bá ti kílíkì sórí ẹ̀, ìyẹn ni wípé yàtọ̀ sí pé ẹ darapọ̀, ẹ ó máa ní àǹfààní láti mọ gbogbo ìgbà tí a bá wà lórí ètò báyìí lórí fóònù yín, tẹ́ ó dẹ̀ máa wò lọ́fẹ̀ẹ́ láì já owó kankan lórí ẹ̀rọ ayélujára yín, lórí fóònù yín, lórí ìkànnì yín. Adẹ̀tún fọlọ́ọ̀bẹ yín, ẹ máa bá wa share ẹ jẹ́ ká jẹ́ olùrànlọ́wọ́ fún ẹlòmíì. Ohun tí ẹ̀yin ń rí yìí, àbẹ́yìn ò bá nílò ẹ̀, àwọn kan wà tí wọ́n nílò ẹ̀. Ẹnìkan wà tó mẹ́nìkan, tẹ́nìkan mẹ́nìkan tí ẹnìkan yẹn sì nílò rẹ̀. Tó bá nílò ẹ̀, tó bá ṣe, àdúrà ni yóò fi ràn wá lọ́wọ́. Iṣẹ́ ìwádìí tó jinlẹ̀ ni, ó dẹ̀ dájú. Àdúpẹ́ lọ́wọ́ wa. Ẹ káàbọ̀ níbi gbogbo tí ẹ bá ti ń wò wá. Àjíǹde ara a máa jẹ́. Ẹ̀já sáré dókè lọ́nà, tí a bá padà dé a máa tẹ̀síwájú. Mo kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí ní gbogbo ìyẹn bá ti ń wò wá káàkiri gbogbo àgbáyé sórí ètò yìí tó wà Kẹ́mi Léegun. Ní abala ti ìlànà Kristẹni lọ́sẹ̀ yìí kí la fẹ́ gbé yẹ̀wò gẹ́gẹ́ bí mo ṣe sọ, ọ̀nà láti borí àjàkálẹ̀ àrùn. Gbogbo wa la mọ̀ wípé àjàkálẹ̀ àrùn kojú gbogbo àgbáyé lọ́wọ́lọ́wọ́. Báwo wá ni tí o bá jẹ́ onígbàgbọ́ tòótọ́, ọmọlẹ́yìn Jésù, ọ̀nà wà láti borí àjàkálẹ̀ àrùn nínú ìwé mímọ́. Ohun tí ẹ ó dẹ̀ ṣe ohun tó kéré ni, tí mo dẹ̀ lè mú dá wa lójú wípé kò sí bí àjàkálẹ̀ àrùn yẹn ṣe lè tó kò ní wọ inú ilé wa. Ó ní búburú kan ò ní ṣubú lù wá, bẹ́ẹ̀ ni àrùn karùn ò ní súnmọ́ ilé wa. Ó ní òun ó fi àṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ láti pa wá mọ́ ní ọ̀nà wa gbogbo. Bí ìdílé yín, àwọn èèyàn yín àti ọmọ yín tí ẹ bá fẹ́ bọ́ lọ́wọ́ àjàkálẹ̀ àrùn, irú èyí tí ó wù kó jẹ́, eléyìí orúkọ tán fún èmi ò ní orúkọ kankan láti fún àjàkálẹ̀ àrùn, ò ní àjàkálẹ̀ àrùn jẹ́. Láràárọ̀ kó tó di pé ẹ jáde, ẹ máa ka sáàmù, ẹ ka Psalm 9 ní ìgbà mẹ́ta. Tí ẹ bá ti kà á tán, ẹ tún wá ka Psalm 2 ní ìgbà mẹ́ta. Ẹ gbọ́ dáadáa, Psalm 9 ẹ máa kà ní ìgbà mẹ́ta àti Psalm 2. Orin Dáfídì orí 9 àti orin Dáfídì orí 2 ẹ máa kà ní ìgbà mẹ́ta mẹ́ta. Tí ẹ bá ti fẹ́ ṣe dáadáa, torí àárọ̀ kùtùkùtù ni, ẹ kà á sínú omi tí ẹ fẹ́ fi wẹ̀ gẹ́gẹ́ bí ìdílé. Tó bá jẹ́ ṣáwà lẹ́yìn fẹ́ ká lè kà síbi kan kẹ̀kan mix ẹ̀ ẹ̀ẹ̀kan ó ti tó lọ́sẹ̀, ní ọjọ́ Monday, ọjọ́ Ajé tàbí ọjọ́ Sunday ẹ lè kà á. Tí ẹ bá ti kà á, ẹ fi omi náà wẹ̀ àti gbogbo ìdílé. Tí ẹ bá ṣe àdúrà yìí, tí ẹ bá gbàdúrà yìí sínú omi tó dáa, ẹ mu díẹ̀ nínú ẹ̀. Bí Olúwa ti ń bẹ àti bí ẹ̀mí rẹ̀ ti ń bẹ láàyè, irú àjàkálẹ̀ àrùn tó ń kọ́ máa jà níta kò ní súnmọ́ ilé wa. Àlàáfíà Ọlọ́run kò ní fi gbogbo wa sílẹ̀. Jésù yẹn ó máa jẹ́ ààbò àti òdì ìsádi wa. Àlàáfíà ní fún yín. Ẹ tún já dókè lọ́hùn bá tó pàdé ní abala tó kàn. Gẹ́gẹ́ bí mo sọ fún yín, ìlànà ìbílẹ̀ rèé níbi tí a ti máa ń mú àwọn ohun tí Ọlọ́run dá fún ìwòsàn àwa ẹ̀dá wá, láì jẹ́ pé a ṣẹbọ tàbí ètùtù, a pe ọ̀fọ̀ tàbí ògèdè kan. Ẹ jẹ́ kí n sọ fún wa, gbogbo tí Ọlọ́run dá ló fi àṣẹ fún. Mo sọ fún ẹnìkan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, kí ló dé
tí ẹṣin fi ní ọ̀wọ̀ bí Ọlọ́run ṣe dá ni. Lọ́sẹ̀ yìí ní abala ìlànà ìbílẹ̀ kí la fẹ́ gbé yẹ̀wò ọ̀nà láti borí àjàkálẹ̀ àrùn. Ẹ rí pé kan náà ni ọ̀nà láti borí àjàkálẹ̀ àrùn. Gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáyé wọ́n ń pe kinní kan ní tàgìrì. Tàgìrì yìí ó wúlò, ẹ lè fojú kékeré wò ṣùgbọ́n ó wúlò. Ó ní eléyìí àwa ò nílò ká máa kí ifá tàbí ká ṣẹ̀ṣẹ̀ máa kí ọ̀pẹ̀lẹ̀, ṣùgbọ́n ní odù ifá tó bí tàgìrì àti àṣẹ tó lódùmarè fún un. Àṣẹ tó lódùmarè fún yẹn ni àwọn bàbá wa fi ṣe máa ń lò láti lé àjàkálẹ̀ àrùn jìnnà. Bó o lẹ́sẹ̀ ṣe ẹ lọ sọ́dọ̀ eléwé ọmọ ilé yóò wọ́n, ẹ ra tàgìrì bóyá 3 bóyá 4 iye tó bá wù yín. Ẹ mú tàgìrì kan tó bá jẹ́ nínú ilé yín ara bẹ́ẹ̀dì ẹ sọ sí, ẹ kàn sọ sílẹ̀. Tó bá jẹ́ sitting room ẹ lè fi ẹ̀gbẹ́ kan. Ṣé kí n sọ fún yín ẹni tó bá tún lọ òkè òkun dáadáa, ṣé ẹ mọ̀ pé wọ́n ń lo kinní yẹn dáńpé tàgìrì yìí láti fi decoration sínú ilé tẹ̀yìn ọ̀dẹ̀ ní mọ̀ pé oníṣẹ́ tó ń ṣe. Àwa Yorùbá ẹ má jẹ́ ká sọ àṣà tí Olódùmarè fún wa àti àṣẹ nù. Gbogbo ènìyàn tó fẹ́ kí àjàkálẹ̀ àrùn ó dènà sí ilé òun àti àwọn ọmọ, ẹ ra tàgìrì yìí ẹ sọ sílẹ̀ nínú ilé. Báwọn ọmọ bá rí kó fi gbá bọ́ọ̀lù kò sí ní tó fi ń ṣe ní. Bí ó bá jẹ́ yàrá ẹ fílẹ̀ jẹ́ ó máa yí káàkiri, kò dọ̀tí kò ní nǹkan kan. Mo fẹ́ mú dá yín lójú bí àjàkálẹ̀ àrùn bá ń wọ gbogbo ilé, orúkọ tó wù kó jẹ́ tó wà lágbègbè yín, tí tàgìrì yẹn bá ti wà nínú ilé yín, àṣẹ tó lódùmarè fún un ni, ẹ máa rí pé kò ní wọlé yín. Ẹ̀yin ẹ dán wò kẹ́ wá rí bí ó ṣe rí. Kò ní jù bẹ́ẹ̀ yẹn lọ lábala ìlànà ìbílẹ̀ lọ́sẹ̀ yìí. Ẹ wá tàgìrì, owó kékeré ni. Ẹ má náwó sí hospital, ẹ má náwó lórí àjàkálẹ̀ àrùn, ẹ má máa wá abẹ́rẹ́ káàkiri ńgbà ò bá ṣẹlẹ̀ tán. Kó tó ṣẹlẹ̀ Yorùbá ti ní ọ̀nà tí wọ́n fi ń dènà rẹ̀. Kí àgbàdo tó dáyé kíní kan ládìrẹ́ ń jẹ. Ẹ ra tàgìrì, ẹ jù sí ìpálọ̀ yín, ẹ jù sí yàrá, ẹ jù sí ilé ìdáná, ẹ jẹ́ kó máa yí káàkiri. Ẹ máa rí pé àjàkálẹ̀ àrùn kò ní wọ inú ilé wa. Ní lágbára Olódùmarè àjàkálẹ̀ àrùn kò ní mọ̀nà ilé wa o. A ní náwó wa sí hospital. Ọlọ́run kó wà pẹ̀lú wa. Ní ìpín yìí lọ́sẹ̀ yìí tí a pè ní Kẹ́mi Lègùn abala kẹta, ó ní abala mùsùlùmí. Mo wá ń kí wa ní ìkí ọlá pé salam aleikum wa rahmatulahi wa barakatu fún gbogbo mùsùlùmí òdodo káàkiri gbogbo àgbáyé. Alukurihani kún, bẹ́ẹ̀ ni Allah ń lò fún ìṣẹ́gun. Kí la fẹ́ gbéyẹ̀wò ní abala ti mùsùlùmí lọ́sẹ̀ yìí? Ó ní ọ̀nà láti borí àjàkálẹ̀ àrùn. Ẹ̀rí pé mẹ́tẹ̀ẹ̀ta amúwá báramu lọ́sẹ̀ yìí nítorí ohun tó ń ṣẹlẹ̀ káàkiri gbogbo àgbáyé tí kìí ṣe Nàìjíríà nìkan ni. Ọlọ́run ò ní jẹ́ ká kúkú òjijì. Bí ẹ bá jẹ́ mùsùlùmí òdodo tí ẹ dẹ̀ gbàgbọ́ pé agbára ń bẹ lọ́wọ́ Allah láti lé àrùn jìnnà sí wa, ohun tí ẹ máa ṣe rèé, ẹ ṣàdúrà yìí. Mo bẹ̀ yín, ó dára kẹ́ ẹ ṣe ní ọ̀gànjọ́ òru. Bí ẹ ṣe ṣàdúrà yìí, ẹ ṣe la hula wala quwata illa billahi alim azim. La ilaha wala quwata illa billahi alim azim. Ẹ máa pe ọ̀rọ̀ yẹn ní ìgbà 100 tí ẹ bá ti fẹ́ gbà ṣàdúrà ní ìgbà 100. Tẹ́ bá wá parí ìyẹn tán, la ilaha wala quwata illa billahi alim azim. Ẹ wá sí líláfí 21 sí. Líláfí 21, ìyẹn líláfí 21. La ilaha wala quwata illa billahi azim ní ọ̀nà 100. Líláfí ní ọ̀nà 21. Ẹnikẹ́ni tó jẹ́ mùsùlùmí òdodo tó bá ń ṣàdúrà yìí pàápàá lọ́gànjọ́ òru, kò sí bí àjàkálẹ̀ àrùn ṣe fẹ́ wọ ilé rẹ̀, kò sí bí àjàkálẹ̀ àrùn ṣe fẹ́ wọ inú ìdílé rẹ̀. Àlàáfíà Allah á dẹ̀ máa bá gbé. Kò jù báyìí lọ lọ́sẹ̀ yìí ní abala Kẹ́mi Lègùn, abala yín lórí ètò yín, ètò wa, abala Kẹ́mi Lègùn. Ẹ rí i pé nǹkan náà ò ní àmúwá lọ́sẹ̀ yìí. Àmú ọ̀nà àbáyọ wá sí àjàkálẹ̀ àrùn ní ìpín mẹ́tẹ̀ẹ̀ta. Ẹ jọ̀ọ́ ẹ má fọwọ́ kékeré mu. Ẹ ṣe bí wọ́n ti ní ká ṣe kó lè rí bí wọ́n ti ní ká rí. Ibi la ó ti máa dánu dúró lọ́sẹ̀ yìí. Lẹ́ẹ̀kan sí Kúnlé Babánìrèdé ní orúkọ ti tèmi, atọ́kùn ètò yìí. Bọ́yá ẹ fẹ́ pè wá níbikíbi káàkiri gbogbo àgbáyé bẹ́ẹ̀ ṣe ń pè, nọ́mbà tẹ́ ń lò yẹn náà ni o 080
08052009427 lẹ́ẹ̀kan sí 08052009427. àlàáfíà ọlọ́run, àánú ọlọ́run àti ojúre ọlọ́run kó mọ bá wa gbé. ẹ má gbàgbé o, ẹ má ṣá gẹ́gẹ́ bí olóògùn ṣe pé ẹ dẹ̀ má subscribe sí YouTube Yorùbá Tòótọ́ tẹlifíṣàn, ẹ máa bá wa pín. àlàáfíà ọlọ́run kò ní fún gbogbo wa sílẹ̀. ká tó pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ láyọ̀ àtàlàáfíà. ire o.